ṣe ni ìgboro dàrú nígbà tí gbogbo ayé gbọ́ pé Gégé ti ṣèyàwó. àfi bí àlá ló kọ́kọ́ rí lára ọ̀pọ̀ àwọn èèyàn. àwọn kan tiẹ̀ ń pé bóyá kí wọ́n ó gbà wọ́n lábàrá, bóyá jẹ́jẹ́ wípé oorun ni káwọn sì lè tètè jí sáyé. àmọ́ ọ̀rọ̀ náà kì í ṣe àlá rárá o, bẹ́ẹ̀ ni ojú wọn kò tàn wọ́n jẹ. ohun tí wọ́n rí gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ló rí. ṣebí wọ́ọ́rọ́wọ́ ni gbogbo nǹkan ń lọ lórí ayélujára àti láàrin ìgboro. lójijì ni ìròyìn dédé lu fótó pé gbajúgbajà orí ayélujára Emmanuel Obruse tí gbogbo ayé mọ̀ sí Gégé ló ti ṣe ìgbéyàwó. láriwo bá sọ lálá, lọ́kàn àwọn èèyàn bá là lọ gàràgà. bẹ́ẹ̀ làwọn kan bẹ̀rẹ̀ sí ní yọ omi lójú, tí àwọn kan sì ń pé èyí mà ga o, ó gàgàrà, ó kọjá ntẹ́mi àwọn lè gbé. kódà àwọn míín tún fi ṣe sóònú ẹ̀kú, tọ́rọ̀ ti di àmúmọ́ra. èèyàn yóò máa wòye pé báwo ni ìgbéyàwó ṣe lè di ìròyìn ìbànújẹ́ àti ìkàyà. èyí tó yàtọ̀ gidi gan ni o. Gégé kì í ṣe gbajúmọ̀ orí ayélujára lásán, olókìkí tó ní ọ̀pọ̀ èrò lẹ́yìn ní í ṣe. kódà bí tí mọ́ júwe ara rẹ̀ pé òun ni gíwá fásitì Gégé, ìyẹn Gégé University, níbi tó ti máa ń gba àwọn ọkùnrin lámọ̀ràn láti ṣọ́ra kí wọ́n má bàa kó sí páńpẹ́ abo. Gégé a máa ní ọkùnrin gbẹ̀wù dání ní náwó fóbìnrin. kò sí irú àmọ̀ràn tí kò sí lẹ́nu ọkùnrin yìí tí máa ń pera rẹ̀ ní Professor Gégé, ìyẹn ọ̀jọ̀gbọ́n. ọ̀rọ̀ àmọ̀ràn àbí ìkìlọ̀ àbí ìhìnrere gan lèèyàn ó pé eléyìí tí Gégé máa ń ṣe ó ti fa kí òbítíbitì àwọn èèyàn, pàápàá jùlọ àwọn ọkùnrin tí kò yọ àwọn baálé ilé àti àwọn àpọ́nsílẹ̀ di olólùfẹ́ àti alátẹ̀lé Gégé. bí Gégé ti wá ní èrò lẹ́yìn tó, bẹ́ẹ̀ làwọn alátakò náà pọ̀ fún, pàápàá jùlọ láàrin àwọn obìnrin. wọ́n ní ọkùnrin náà ń ba iṣẹ́ wọn jẹ́ tó sì ti ń fọ́ ìkòkò ọbẹ̀ wọn. bẹ́ẹ̀ àwọn mìíràn ń pé ìṣẹ́ àti àìníláárí gan ló sọ Gégé di ìdàkudà tó fi bẹ̀rẹ̀ sí ní gbégbá ìhìnrere ibú, eléyìí tó fi ń sọ fún àwọn ọkùnrin pé kí wọ́n jàjàbọ́ kúrò nínú páńpẹ́ abo. lára àwọn tó ti gbéná wojú Gégé ní Portable ọmọ Ọlálọ́mí olórin, Saida Boj tó náà jẹ́ gbajúmọ̀ orí ayélujára tí ẹnu kì í sìn lára rẹ̀, àti gbajúgbajà ìránṣẹ́ Ọlọ́run olùṣọ́ àgùntàn ìyẹn pásítọ̀ Abel Damina. ní bá a ti ń sọ̀rọ̀ yìí, ọ̀pọ̀lọpọ̀ làwọn tó ti ká àbámọ̀ bọnu nítorí àmọ̀ràn àbí ìhìnrere Gégé ti da àárín àwọn àti ìyàwó ilé wọn àbíkẹ́ ọ̀rẹ́bìnrin wọn rú. bẹ́ẹ̀ ni àwọn mìíràn ti ń jókòó ìpàdé mọ̀lẹ́bí báyìí láti lè yanjú àwọn ìgbéyàwó tó ti kan sáàrù látàrí àmọ̀ràn bú èyí tí ọ̀jọ̀gbọ́n Gégé ń gbà wọ́n. onírúurú níbi tó kákálùkù mọ́, àwọn ẹlòmíràn ẹ̀pà kò bóró fún wọn mọ́. lára àwọn tí wọ́n ti bọ́ síta wàá pè Gégé ní ọ̀dàlẹ̀ ni Cute Abiola àti Kataefe, tí àwọn náà jẹ́ aláwàdà àti gbajúmọ̀ orí ayélujára láàrin ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn mìíràn tí wọ́n ti ń nàka àléébù sí Gégé wípé ó ti àwọn síjà ẹkùn tó sì já wọn sí ọlọ́pọ́n. ní ti Gégé fúnra rẹ̀ lórí ìgbéyàwó ìdákọ́ńkọ́ tó ṣe, ṣùgbọ́n tí ọkà rẹ̀ ti lu fótó fáyé, ó ní òun kò fi ìgbà kankan dá ẹnikẹ́ni lámọ̀ràn láti má ṣe ìgbéyàwó. àmọ́ ṣá tí àwọn ọmọ idán lórí ayélujára ti lọ gbé fọ́nrán ibi tí Gégé ti ń pé àṣìṣe ni fọ́kùnrin tó bá gbéyàwó nítorí wípé kò pé ọkọ rárá. Gégé lásìkò náà ló ní kàkà kí ọkùnrin gbéyàwó, ó sàn kó kúkú lóbìnrin tí yóò bímọ fún un, tí yóò kàn jẹ́ ìyá ọmọ rẹ̀ lásán dípò ìyàwó. àmọ́ ṣá Gégé ti padà ṣe ìgbéyàwó tó sì ti di ẹni aláya nílé, tí ọ̀rọ̀ yìí sì ti mú kí wàhálà ó so lọ rẹ́kẹrẹ́kẹ láàrin ìgboro.